Ǹjẹ́ kí tiẹ̀ ló máa wá yàtọ̀ gan tó yẹ pé nígbà tá a wà ní secondary school tó jẹ́ wípé Yorùbá ló tiẹ̀ fi wọ́n kọ́ wa teacher wa tó bá. So you are not proud to be a Yoruba girl now. Àtàrà báyìí ní tí mo ní ilé ayé ní tí ẹ bá pẹ̀lú ìgbé iṣẹ́ pé ọkọ ni àti never ever don't you ever text me again. Èwo ló máa jíǹda orí yín jù? Kí wọ́n lè sọ ara kó kàn sọ náà nìyẹn. Mi ò sọ pé ṣé ẹ mọ̀ pé Yorùbá dùn sọ? Ṣé gbogbo nǹkan tẹ̀ sọ yìí ṣé ẹ lè sọ ní Gẹ̀ẹ́sì? Fluently. In fact, mo fi hàn mí pé ó rà ń gbé jẹ́ sí gan lẹ́yìn náà but màá mú lẹ́yìn mo sọnù ẹ má rẹ̀ nù mo sọnù so mo yẹ sọnù mo á try láti communicate pẹ̀lú lédè kan tí mo kọ́ rí. Báwo lẹ ṣe sọnù yẹn náà? Long story nìyẹn ẹ má ẹ̀ka wọnú ẹ ṣáà ń gbé mi débẹ̀ ṣá inú mi náà ń dùn èmi náà mo ready gan. Ẹ káàbọ̀ sí orí ètò tí à ń pè ní ṣàlàyé. Níbí báyìí láti máa rán an létí ìlànà ìṣesí àti ìhùwàsí àwọn tí a bá láyé. Ǹjẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ tẹ̀ ń wo orí ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ bá wa share fídíò yìí fún àwọn olólùfẹ́ wa, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ dẹ̀ comment sí orí ìkànnì yìí. Lónìí mo ní àwọn àlejò méjì, àwọn kan ní Jency Badi, àwọn kan dẹ̀ ní àwọn ọ̀gá wa. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín fún àwọn olólùfẹ́ wa ńlé. Orúkọ mi ni Oore-ọ̀fẹ́. Oore-ọ̀fẹ́, àwọn Jency Badi. Orúkọ yín sà? Orúkọ mi ni Abọ́lájí Akeem tí gbogbo èèyàn mọ̀ sí Èkè. Nínú fọ́nrán yìí a máa sọ bí èdè Yorùbá tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá fún àwọn ọmọ kékeré. Bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ pé ní most schools, especially public school, wọn kì í fẹ́ jẹ́ kí àwọn ọmọ kó máa sọ Yorùbá. Ìwà yẹn lè máa gbọ́ tó máa sọ pé speaking vernacular is prohibited. Àwọn òbí mi dẹ̀rẹ̀ nílé wọn kì í fẹ́ jẹ́ kó ọmọ wọn sọ Yorùbá. Ẹ jọ̀ọ́ kí ló lè fà? Ok, ẹ ń bi mí nǹkan tó fà á pọ̀ o àti pé ẹ jẹ́ kí n gbọ́ àárín ẹ̀yẹ dáadáa. Ṣé ẹ ń sọ pé Yorùbá ò dáa ní èdè fún àwọn ọmọ ni àbí ó dáa káwọn ọmọ mọ̀? Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbọ́ àárín ẹ̀yẹ náà kí n tó dáhùn. Mi ò sọ wípé Yorùbá ò dáa, Yorùbá dáa. Mo kàn ń béèrè pé kí ló lè fà kí àwọn òbí àbí ní school ní ilé ìwé tí wọn kì í fẹ́ gbà kí àwọn ọmọ máa sọ Yorùbá. Ẹ mọ̀ ní ayé tá wà nísìnyìí most àwọn òbí wọn kì í fẹ́ jẹ́ kí ọmọ wọn máa sọ Yorùbá. Wọ́n like kí ọmọ wọn máa sọ Gẹ̀ẹ́sì, èdè Gẹ̀ẹ́sì ju èdè Yorùbá lọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni nílé ìwé náà tí wọ́n bá fẹ́ bára wọn sọ̀rọ̀ wọn ò ní fẹ́ sọ Yorùbá, èdè Gẹ̀ẹ́sì ló máa sọ fúnra wọn. So kí ló lè fà? Èmi á ní ọwọ́ òbí ni àti ọwọ́ àwọn olùkọ́. Èdè méjì ló láǹfààní, èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Nǹkan tí mo kàn lè sọ sí orí ọ̀rọ̀ yẹn ni pé púpọ̀ náà àwọn òbí mi wọ́n máa ń ṣe àṣejù lórí ọ̀rọ̀ yìí. Ẹ lè sọ pé torí pé ẹ fẹ́ kí ọmọ yín kó gbọ́ èdè Gẹ̀ẹ́sì ní tipátipá kí wàá ní kó má sọ Yorùbá wọn, ìyẹn ni ò dáa. Wọ́n lè sọ méjì. In fact research ó fi hàn wá pé tí ọmọ bá jinlẹ̀ nínú èdè Yorùbá ó máa ètè easy fún láti gbọ́ èdè míì. Nǹkan tí research fi hàn èmi nìyẹn o. So pé ọmọ ń sọ èdè Yorùbá yẹn kò ń ṣe nǹkan tó máa ta àbùkù bá ń pé ọmọ fẹ́ mọ ó fẹ́ gbọ́ èdè mi. Àwọn òbí mi gbàgbọ́ pé tí ọmọ àwọn bá ń sọ Yorùbá jù kò ní ní ọgbọ́n lórí. Like ní China gan tí wọ́n bá wà ní school èdè wọn ló fi máa ń kọ́ àwọn ọmọ ní school. Bẹ́ẹ̀ dẹ̀ ni ní gbogbo tí àwọn tó wà ní UK náà English ló ń sọ. Kí wá ló dé tó yẹ pé àwa ọmọ Yorùbá a kì í fẹ́ gbé àṣà wa lárugẹ, a kì í fẹ́ sọ èdè Yorùbá. Ẹ máa sọ pé kí ọmọ yín kó máa sọ èdè Gẹ̀ẹ́sì ní gbogbo ìgbà. Ẹ jọ̀ọ́ sister Oore-ọ̀fẹ́ kí lẹ rí sí? Ṣé rí èdè Yorùbá ó dáa kò dẹ̀ tún dáa.
lọ́nà wo. tí àwọn òbí bá ní dandan kí àwọn ọmọ wọn máa sọ Yorùbá, báwo ni wọ́n ṣe fẹ́ relate pẹ̀lú ọmọ tí ò kí ń ṣọmọ Yorùbá? tí wọ́n bá ní òkè Yorùbá nìkan ni kò máa sọ, tí ọmọ yẹn bá lọ bá rẹ̀ ní ìlú míì tí ò kí ń ṣe Yorùbá ńkọ́? Èdè Gẹ̀ẹ́sì jẹ́ global language àti French àti other country. English yẹn, Gẹ̀ẹ́sì yẹn, almost 80% of people ló máa ń sọ. Century ta wà nísìn networking wa, ṣé tí máa fẹ́ bá brand polówó ọjà, ṣé Yorùbá máa fi bá polówó ọjà? ṣé tí máa fẹ́ lọ sí embassy pé mo fẹ́ travel out, ṣé Yorùbá máa bá àwọn òyìnbó sọ ni? Yes, àwọn country mi wà tó yẹ pé wọ́n máa ń sọ Yorùbá, but it's not all country. Irú èmi nísìn, teacher ni dáàdì mi, orí dáàdì mi máa ń wú báyìí tá a bá ń sọ English pé ọmọ mi nìyẹn. Public school ni mo dẹ̀ lọ, mi ò lọ private school. So kí ọmọ kó má máa sọ Yorùbá yẹn is right, because ọmọ mi tó bá fi lè gbọ́ Yorùbá jù báyìí, tí wọ́n máa notice mostly èpè làwọn ọmọ máa ń tètè gbọ́ jù ní Yorùbá. Èpè àbí èbú ni èpè. ọmọ tẹ bá rí tó bá sọ Yorùbá, ẹ pé kẹ́ pa òwe mẹ́ta fún, adley ló fi máa rí méjì túmọ̀ ẹ̀, bóyá kó di bí èbú. But English, okay, ẹ jẹ́ kí n bí ní nǹkan nísìn. Èdè Yorùbá báwo yẹn fẹ́ sọ, ó jẹ́ èdè tó jẹ́ pé okay, tí máa bá yín tí mo ní nílé ayé yín, tí ẹ bá pè mí ìgbé yín ṣe pé ọkọ ni, àti never ever, don't you ever text me again. Èwo ló máa ginger orí yín jù? Èwo ló máa tètè mú yín fún mi ní reply sí? méjèèjì ni. English yẹn English sì ní àpọ́nlé jù, English sì ní àpọ́nlé, but Yorùbá wà ras gan bó ṣe wà yẹn, because máa sọ pé kíni so gbádùn dirẹ́mù, but in English okay simple kíni ni, but Yorùbá àbí kíni I'm sorry, it's not intentional, I didn't mean to do it, ẹnu wọn pé kí ló mẹ́lẹ̀ lọ́sùn sáré, àbí kí ni mi ìmọ̀ ọmọ wa ni àbútú ṣe bá mi sọ̀rọ̀ tún ní ohun pẹ̀lẹ́, so you understand. But English kò sí ohun, even kí n lóhun tó hash dùn yẹn kọ́ máa wọ̀ pé she's emotional. But Yorùbá a máa gbọ́ ọbẹ̀lẹ̀ ṣe ń bá mi rà pọ̀ so gbádùn. So English yẹn is very global, so kí ọmọ máa sọ Yorùbá yẹn ó normal. Ṣé tọ́mọ bá lọ Japan Yorùbá ló fẹ́ máa sọ sí níbẹ̀ ni? Ṣé tọ́mọ bá lọ China Yorùbá ló fẹ́ máa sọ níbẹ̀? But English, every country, like 80% of people living in a country wọ́n gbọ́ English. Okay. Kí n kọ́kọ́ dáhùn àwọn àlàyé tẹ́ ṣe yẹn. Àwọn àlàyé yẹn ò really correct bẹ́ẹ̀. Tẹ́ bá ní I'm sorry, bá ṣe gbé ohùn jáde, òun la lè fi sọ pé ọ̀rọ̀ tẹ́ni sọ ọ̀rọ̀ bínú ni àbí ọ̀rọ̀ ìbínú kọ́. I'm sorry, èèyàn lè lo tone tó hard láti fi sọ I'm sorry tí wọ́n á dẹ̀ mọ̀ pé ni ò sorry. Tí wọ́n bá dẹ̀ fẹ́ sọ pé láyé yín, irú bẹ́ẹ̀ sọ pé láyé yín èèyàn mọ̀ pé insult ni, then never ever test me again, insult náà ni. Ṣó ti yẹ yín, so kò fẹ́ sí yàtọ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn. So màá mú àwọn àpèjúwe bíi mélòó kan wá láti fi hàn yín pé Yorùbá ó dáa kọ́ mọ́ gbọ́ Yorùbá, ó dáa kọ́ mọ́ dẹ̀ tún gbọ́ èdè Gẹ̀ẹ́sì náà, méjì ló ń ṣiṣẹ́ fúnra wọn. Tó bá dín pé àwọn nǹkan kan wà tó yẹ pé mo like Nigerians gan, Nigerians ni mí, mo dẹ̀ like wa gan, every Nigerians, every tribe ní Nigerians ló pọ́n èdè ẹ̀ lé. Ẹ gbàgbé kò ń ṣe Yorùbá nìkan, bó jẹ́ Igbo, bó jẹ́ Hausa, bó jẹ́ anywhere tí Nigerians bá ti ra wọn èdè ló máa sọ láti fi jẹ́ kó yé wọn pé èdè wa wà very important. Yorùbá máa lo ọ̀rọ̀ olóṣèlú wa yìí láti fi ṣe àpèjúwe. Wọ́n pe ọ̀gbẹ́ni náà ní GRV. Ọmọ Yorùbá ni, Yorùbá tó tọ́ ni, ṣùgbọ́n iye jẹ́ Igbo. Nígbà tó wá di pé wọ́n ṣe kí ló máa ń pè kíní election manifestos nǹkan kan, ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní I don't think in Yorùbá. Nígbà tí I don't think in Yorùbá àbí I don't think in Yorùbá wo ìsọ nìyẹn. Àwọn èèyàn mú sọ́wọ́ lókè ibẹ̀ lọ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bá tiẹ̀ jẹ́. Think in Yorùbá, you want to rule the Yorùbás. So wọ́n kọ́ mú bẹ́ẹ̀. Ẹ̀kejì, ìgbà tó wá ń lọ sí, ó bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti máa kí àwọn èèyàn.
kò mọ àǹfààní tó wà ní pé ó wá orí àgbàlagbà ó dọ̀bálẹ̀ ara àwọn nǹkan tí àwọn àfi ń gba nǹkan lọ́wọ́ àwọn ìyá wa àtàwọn bàbá wa nìyẹn kò sí bí èèyàn fẹ́ burú tó láyé yìí tó bá ti rí ẹ first impression ẹ pé ó dọ̀bálẹ̀ ó gbọ́ nǹkan tó bá ń rò láyé wọn ó ti kúrò ọmọ dáadáa ni ẹ so ó fail níbi bẹ́ẹ̀ in fact ó fail ní areas tó pọ̀ ṣé you get so àǹfààní pé kò mọ ibi tó yọlẹ̀ fún ní pé èdè Gẹ̀ẹ́sì nìkan ló mọ̀ ó nìyẹn tó bá ń pé ó mọ èdè Yorùbá dáadáa àbí tí wọ́n ti kọ́ láwọn kan tó yẹ kó mọ̀ nípa èdè Yorùbá nínú nǹkan ò ní yọlẹ̀ fún in fact tí ó bá wọlé gan ó possible kí wọ́n fún ní post kan tó wọ́n máa jàǹfààní ẹ̀dí báyìí. ẹ jọ ṣé Yorùbá nìkan ló máa wá dìbò fún láti wọlé. Yorùbá nìkan kọ́ bọ̀ Yorùbá ló ní ẹsẹ̀ níbi tó ti fẹ́ wọlé èèyàn irú kakọ̀ lo ibi báyìí gẹ́gẹ́ bí àpèjúwe àwa táwa ń bí àti ní laws wa ní rules tá à ń tẹ̀lé ará àtakàn ọ̀kan lè wá kókó wa ṣe wá bó ṣe ń wà àwa la máa sọ pé báyìí ni wàá ṣe rìn tí ò bá ti lè rìn dẹ̀ wá jáde o lè bá a ṣe ń bí nǹkan ṣe bí ọ̀rọ̀ àṣà àti ìṣe bó ṣe wà nìyẹn o lè tó yín pé èdè Gẹ̀ẹ́sì òun ló gbọ́ jù kó wá a ní ìwà tí wọ́n ń bí gẹ́gẹ́ bí Yorùbá so ìwà wa ló máa wù kò ń ṣèwà èdè Gẹ̀ẹ́sì àti pé èdè Gẹ̀ẹ́sì tẹ́ ń sọ yìí gan ó ṣáájú wa ni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe bá ará àwọn èèyàn tó wà ní UK àbí àwọn ìlú òyìnbó yẹn òkè òkun yẹn tó yẹ kí agídí ni wọ́n ṣàfihàn sọ pé ọmọ gbọ́dọ̀ gbọ́ Yorùbá ṣàgbọ́n jù wọn lọ ni tí wọ́n fi sọ pé ọmọ gbọ́dọ̀ gbọ́ Yorùbá so àwọn náà wọ́n ti lọ wọ́n ti jáde dáadáa wọ́n ti rí pé kò sí nǹkan tó dàbí àṣà àti ṣe o kò sí nǹkan tá lè fi wé ilé ni ilé máa jẹ́ so èdè Yorùbá to me ó wà very important ọmọ mọ̀ kó dẹ̀ mọ̀ délẹ̀ mi ò wá against kọ́ wọ́n wá gbọ́ òyìnbó àbí kó gbọ́ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n méjì ó gbọ́dọ̀ iṣẹ́ fúnra wọn. ẹ ṣé sísá oore ọ̀fẹ́ mo fẹ́ bi yín ní àwọn ìbéèrè kan ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá irú èmi nísìn ọmọ Yorùbá ni mí and I'm proud to be a Yorùbá girl àwọn ọmọ Yorùbá tá bá fẹ́ kí àwọn òbí wa nílé a máa kí wọn pẹ̀lú àpọ́nlé respect ìbọ̀wọ̀ but téèyàn bá fẹ́ kí àwọn òbí ní Gẹ̀ẹ́sì téèyàn bá fẹ́ kí wọn báwo lẹsẹ̀ ṣe fẹ́ kí àwọn òbí yín nílé àwọn ọmọ Yorùbá dé èrè tó bá fẹ́ kí àwọn ọmọ even gan kí ẹnìkan kó jù ẹ lọ pẹ̀lú ọdún kan tàbí ọdún méjì o gbọ́dọ̀ respect ẹ̀ ìgbà ìlànà máa gbọ́ tó bá respect ẹ̀ àwọn bàbá wa àti ìyá wa wọ́n máa bẹ́ ẹ wí gidigidi gan so tẹ́ bá fẹ́ kíyàn pẹ̀lú Gẹ̀ẹ́sì tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ respect ẹ nìyẹn báwo lẹ ṣe wò bóyá ó ṣe máa dán mọ́rán. good morning tó bá yẹ pé normal mo fẹ́ respect èèyàn mo lè decide kí n kúnlẹ̀ mo dẹ̀ lè decide kí n má kúnlẹ̀ ìyẹn ò ní ṣe pẹ̀lú Yorùbá ọ̀nà Yorùbá decision mi ni. tí wọ́n bá fẹ́ dọ̀bálẹ̀ is from origin Yorùbá ni. decision mi ni ok ọ̀pọ̀ pé mi ò fẹ́ sọ English tí má dúró tí mo sọ pé ẹ káàárọ̀ nǹkan tí má dúró tó yẹ pé mi ò kúnlẹ̀ tí mo sọ pé tí mo dúró tí mo ní ẹ káàárọ̀ tí mo dẹ̀ lọ́nkọ́ pé mo kúnlẹ̀ mo kíyàn pé ẹ káàárọ̀ or good morning decision mi ni kò ní ṣe pẹ̀lú pé bóyá English ni mo sọ respect mo lè dúró kí n kíyàn pé ẹ káàárọ̀ tó bá dẹ̀ wù mí máa kúnlẹ̀ kíyàn pé ẹ káàárọ̀ so English or no English tí máa fẹ́ respect ẹ nìyẹn máa respect ẹ nìyẹn determination nìyẹn kò kí n ṣe pé bóyá torí pé mo jẹ́ Yorùbá ló máa mú mi kúnlẹ̀ ọ̀ṣẹ̀ kíní kan ẹ̀ṣẹ̀ kíní kan lẹ́ẹ̀kan ẹni wípé láàrin kíní kan báwo lọmọ yẹn ṣe fẹ́ cope tó bá wà pẹ̀lú ẹlòmíì tí ò kí ṣe Yorùbá ńkọ́. torí ẹ̀ mo yẹ sọ pé ó dáa kéèyàn gbọ́ Gẹ̀ẹ́sì because ó máa níbi tí èèyàn máa dé tẹ ìwúlò Gẹ̀ẹ́sì yẹn máa jáde kò wá ní torí pé a fẹ́ gbọ́ Gẹ̀ẹ́sì ká wá sọ nǹkan tó ń jẹ́ Yorùbá ni nǹkan tẹ́mi ń try láti sọ nìyẹn dẹ́ nípa ti kíkí tẹ́ ń sọ yẹn Yorùbá dùn gan good morning yẹn wẹ́ àṣà tiwọn ni torí àwọn náà láṣà tiwọn. kí ẹni tó bá dàgbà tó jẹ́ bíi dáàdì yẹn lè sọ pé good morning
ó ti pẹ́ lórí bébì àti dájú mi ṣe máa ṣe. Àwọn ó lè ẹlòmíì. dúró kí ní good morning mo dẹ̀ lè kúnlẹ̀. àbí grandpa àbí ẹni tó jù ọ́ lọ fíìn bí grandpa o bá 100 tí máa fẹ́ dúró pípé good morning máa kí ẹ good morning. Ó yá ẹ wá gbọ́. ṣé ìkúnlẹ̀ mi fẹ́ fún yàn. Ẹ wá gbọ́ ìwà àbàjẹ́ ni nílẹ̀ Yorùbá. like determination tèmi ni ilẹ̀ Yorùbá là ń sọ. Nílẹ̀ Yorùbá. Ní ilẹ̀ mi irú Igbo nísìn tí bá rí Igbo tó jẹ́ 90 years old tí mo kúnlẹ̀ ṣé kò ní bá pé kí lè ṣe. Àṣà wọn ni àwọn òun kúnlẹ̀, in fact àṣà yẹn gan àwọn gan ti ń kọ wọ́n ti ń kúnlẹ̀ sí. ṣé ní kéèyàn ara nǹkan tá a fi ń sọ fún yín pé èdè Yorùbá dá ìwà Yorùbá dá àpọ́nlé pọ̀ nínú ìwà Yorùbá. Yorùbá ní kọ́kọ́ ni di ó ní kinní tó wà o. mi ò bí ṣe support Yorùbá Igbo náà máa defend tiẹ̀ o. èmi wá sọ fún yín pé púpọ̀ náà àwọn àṣà Yorùbá yẹn àwọn èdè míì ti ń kọ. Igbo agbọ́júmọ̀ wọn pé wọ́n máa ń gbọ́wọ́ ni wọn ò kí ń dọ̀bálẹ̀ wọn ò kí ń kúnlẹ̀ bọ̀ nísìnyí wọ́n ti ń fi sínú àṣà wọn ti ń kúnlẹ̀ wọ́n ti ń dọ̀bálẹ̀. determination wọn. Kò ń ṣe determination wọ́n ti ń rí wọ́n ti ń àǹfààní tó wà ń bẹ̀ ni. tí mi bá láìkì nǹkan tí máa ń ríyàn tó ń ṣe tí bá fẹ́ ṣe mi ò ní ṣe. Irọ́ wọ́n ti ń gbọ́jú àwọn náà ti ń mọ̀ pé kíní yìí dùn àwọn náà rí nà wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àṣà ohun wọn sẹ̀ èmi sọ fún yín pé ọ̀tọ̀ ni pé kéèyàn rí nǹkan tó dáa because ìwà èèyàn lè dá tán nǹkan tó fi dáa kéèyàn máa explore nìyẹn láti lè rí kójú ẹ lè là dáadáa ó ní àwọn obìnrin kan tẹ máa dé tẹ máa ń pé nǹkan tó dẹ̀ ń ṣe yín báyìí dáa mo fẹ́ kọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èdè tí ò ń ṣe Yorùbá nìyẹn wọ́n rí pé dídọ̀bálẹ̀ kíkúnlẹ̀ ó ń ìpọ́n àgbàlagbà lé ni lọ́ ṣe ń fi sínú àṣà wọn sìn tó ká fi yẹn lẹ̀ ká máa ní good morning láti fi kí àwọn parents wa nílẹ̀ Yorùbá ìwà àbàjẹ́ ni tó bá fẹ́ kí èèyàn bó jẹ́ àwọn parents wa àṣà wa àyè tó fi gbà á ní pé o gbọ́dọ̀ kúnlẹ̀ o ò tó ẹni tó ń dúró kí àwọn òbí ẹ̀ nílẹ̀ Yorùbá mi wá lè sọ bòmí o ní àwọn èdè Gẹ̀ẹ́sì yẹn àṣà tiwọn náà ní pé káwọn náà rí yàn good morning what's up how you doing àṣà wọn ni ẹ má wá jẹ́ kí ẹ má miss àṣà tiwọn sínú àṣà tiwa ànígbà ṣó ti yé yín. ẹ ṣé gidi gan. Another question ni pé ṣé ẹ̀yin ṣebí ọmọ Yorùbá ni why tẹ́ fi wá against pé kí ọmọ kó ní bọ̀wọ̀ fún àwọn òbí ẹ̀ nílẹ̀ Yorùbá pé tó bá fẹ́ kíyàn kó má kí àwọn òbí wọn pẹ̀lú respect or pé kó má kí wọn. mi wà against anything 50-50 ni nǹkan tí mo like ẹ lè má like ẹ irú bá ṣe sọ pé kẹlòmí máa kúnlẹ̀ nísìn òbí mi ò kà sí òbí mi ò kò wò pé a kò máa wò pé is a normal thing so bí ẹ̀yin ṣe wò pé okay irú nǹkan ìbá disrespect ni ẹlòmíì wò pé kò kí ẹ kò máa irú èmi nísìn mo kúnlẹ̀ o mi ò kúnlẹ̀ o kò kọ́ dájú mi tí wọ́n kàn ní pé ẹ jí láàárọ̀ ẹ kí wọn ẹ ṣe morning devotion kẹ̀dẹ̀ lọ so ṣé irú dájú mi lẹ máa wá pè tẹ máa wá ní ọmọ yín kò kúnlẹ̀ kí yín láàárọ̀ kùtùkùtù wọ́n kà sí wọn ríro tó mi ò wà against ẹ̀ àṣà ẹlòmíì bí àìwọ kíní kan ní so ó yàtọ̀ mo lè decide pé okay mo fẹ́ kúnlẹ̀ kí dáàdì mo dẹ̀ lè decide pé mo fẹ́ dúró kí dáàdì mi bẹ́ẹ̀ yín ṣe ń wò pé okay kíní yìí ò dà ẹlòmíì ò kò kà sí bí normal thing ló ṣe rí sí so mi ò wà against ẹ̀ life is not balanced 50-50 ni bí ilé ayé ibi gangan ni bó ṣe kọ wájú sí tẹ̀sẹ̀ wò pé kíní yìí àpọ́nlé ni ó kẹ́yìn sẹ́lòmí ẹlòmí ò kí ẹ̀bí èèyàn kúnlẹ̀ kí àbẹ́yàn kúnlẹ̀ kí tí má rágbàlagbà tí mo lè dúró ẹ̀ka àrùsà padà máa lọ tí ò bá ti tẹ́ lọ́rùn lọ́wọ́ ẹ̀ tá máa kúnlẹ̀ fún ẹ. ok nǹkan tẹ́ wá ń ṣe yẹn ṣé wàá lè gbà kí ọmọ yín ṣerú ẹ̀ fún yín. ṣé ṣọ́ọ̀bù mi jẹ ni ipò kí mi ṣó pawó sí àkáǹtì mi respect ni ẹ tó bá wù ní o lè rí mi nísìn ok a ní ọmọ mi tó yẹ pé ọmọ kékeré ni tó ń la orúkọ ọmọ mi ẹlòmíràn máa wò pé òkè tó bá rẹni tó dàgbà jù ẹ lọ máa pè láǹtì máa ṣe kíníkan so ó wọ ẹlòmíì ìyẹn ò dẹ ní pé kí n rí wọn kí n má kí wọn so pé ọmọ mi jí láàárọ̀ nísìn ó rí mi ó ní mom good morning jẹ́nzì làwà ó lọ nìyẹn ayé ìgbà yẹn lọ mú kúkúnlẹ̀ tó mú bí oúnjẹ pé tó bá tí èkúnlẹ̀ kúnlẹ̀ kún àbí tí ò bá kí yín pẹ̀lú respect. kó dúró gan tó ní mom ayi náà ni ayi ni olden days life sharing kìíní olden days ni ní ayé ìgbà yẹn olden days tó bá kúnlẹ̀ òkè sọmọlúwàbí but this is Gen Z generation anybody ò kí ẹ bóyá ó kúnlẹ̀ àbó ó kúnlẹ̀
ṣáàmù ọkọ tí upcoming generation máa ṣe ó jẹ́ pé táwọn bá rí yan gan bí a bá ìgan lẹ́sìn máa ní mom alpha a máa gbà bẹ́ẹ̀ àbí cohort kan ní mom alpha so pé kíní kan irú nísìn ọmọ Yorùbá tó dídì wò pé kèmí fẹ́ máa kúnlẹ̀ kíyàn ó wù ní ó wò pé this is my culture I want to respect it and I want to kneel down okay tí máa lọ ìlú Igbo nísìn as ọmọ Yorùbá tí mo dẹ̀ rí wọn tó ń ṣe kíní kan tó ń ṣe gbogbo nǹkan wọn kọ́ lè wò pé oh I love this culture I want to cultivate it then mo lè máa wò wá wọn likewise tí Hausa bá dé tó bá rí pé oh this kíní is ó lè wò pé okay let me start doing like them but téèyàn bá wá explore nǹkan tó lọ sí ìlú mi tó yẹ pé òkúnlẹ̀ kí wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ everybody cannot stay in Nigeria. You cannot say okay your family and those you are with will be the one that you be doing business with. You meet people, you meet culture, you meet different things. Okay, irú bí Christianity ṣe wà nísìnyí our country mi ò wọ́n ṣe Christian wọ́n ṣe Muslim and if you go there you be like àwọn eléyìí ń bọ òrìṣà kíníkan tó bá pariwo mẹ́rin yẹn you ṣáà want to do it pé jẹ́ ṣé kí ṣáà máa bá tẹ̀lé lọ. So pé mo ṣe yẹn ó wù mí ni pé oh I love how they are praising their God ṣé you understand and I join them. So mama ò pé rárá o èèwọ̀ ni o kí n bọ Ọlọ́run mi o kí n wá lọ sílùú mi so bọ́kàn ṣe rí nìyẹn pé dandan pé torí pé wọ́n bí wa tó bá yẹ pé ìlú Ìgbò lọ́bìnrin sí ńkọ́ tó bá jẹ́ pé ìlú Haúsá lọ́bìnrin sí ńkọ́ tẹ́ ti dàgbà síbẹ̀ tẹ́ wá dàgbà tẹ́ wá sí Naija àbí tẹ́ wá sílẹ̀ Yorùbá tẹ́ wá ráwọn èèyàn tán kúnlẹ̀ tán yọmọ pé what happened to this ones kí ló ṣàrẹ̀lẹ̀ so mi ò wà against anything. Alright, ẹ jẹ́ kí n try láti make àwọn kankan clear sí yín because ó fi hàn mí pé ó rà pé jẹ́ sí gan lẹ́yìn náà but màá mú lẹ́yọ̀kan kí ọ̀rọ̀ mi kó lè yé yín àṣà ó ní ìtumọ̀ gbogbo èdè ló ní àṣà ẹ̀ àwọn Haúsá tó bá fẹ́ kí àwọn àgbàlagbà wọn máa kúnlẹ̀ wọ́n á ṣe àràǹkàdédé àṣà ni Yorùbá tó bá fẹ́ kí àwọn èèyàn àgbàlagbà wọ́n á dọ̀bálẹ̀ àbí kó kúnlẹ̀ ẹ̀rasa nǹkan kan àpọ́nlé fún àgbàlagbà ni Ìgbò ó ní kinní kan tí wọ́n máa ń lò bíi ọ̀pá báyìí àpọ́nlé ni in fact ó wà nínú ọ̀rẹ́ mi kan tó jẹ́ Ìgbò ó fi torí máa fẹ́ mu ṣeré bíi ọwọ́ báyìí lọ́ fi máa ń kíra wọn àwọn tí wọ́n bá lo kinní ẹ̀ so máa fẹ́ kí bẹ́ẹ̀ ó máa sọ pé no kó òun ò lè gbà pé òun lè gbà tó bá ń ké irú bí mo ìlú zadimi tí mo wá pa màálù èmi nìkan pé òun ni mo ní àǹfààní bẹ́ẹ̀ ni mo ní àǹfààní láti gbà mí mọ̀ bóyá ó correct o bí a kò correct ó fi yé mi pé àṣà wọn ni gbogbo èdè ló ní àṣà ẹ̀ bẹ́ẹ̀ náà lọ ká kúrò lórí Ìgbò Yorùbá àti Haúsá nìkan ẹ jẹ́ wá padà sórí kíkì yẹn ṣẹ́rí Yorùbá we are confused people a máa ń try láti fẹ́ dà nǹkan rú láti máa fọ̀rọ̀ gùn àṣà wa ó jẹ́ kókó ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ gan so púpọ̀ náà àwọn òbí irú àwọn grandpa tẹ̀ ń sọ yẹn àwọn grandpa yẹn wọ́n máa ń try láti blame àwọn bíi ìyá wa àbí bàbá wa sì ń pé àwọn lọ́dà àṣà rú òótọ́ dẹ̀ ní tabadẹ̀ ń gbé ka wò àṣà yẹn ti dàrú bákan because àwọn fẹ́lá kórí wọn ni wọ́n ti gbé wá pé kọ́mọ má máa dọ̀bálẹ̀ àbí dọ̀bálẹ̀ ò ṣe kinní kan kò dẹ̀ sí bí wọ́n ṣe lè sọ tó a lè yọ dọ̀bálẹ̀ a lè yọ àṣà àti àpọ́nlé kúrò nù ọ̀rọ̀ Yorùbá. nígbà tí ẹ sọ pé dandan àṣà àti ìṣe Yorùbá ọmọ gbọ́dọ̀ mọ̀ báwo ni ọmọ ṣe fẹ́ relate pẹ̀lú ẹlòmíì tí ò kí ń ṣe ọmọ Yorùbá kò wá kí ń ṣe Nàìjíríà nìkan bí i French country mo pé French country kò sí Ìgbò kò sí kinní kan èdè tí wọ́n gangan ìlànà tí wọ́n gan ni wọ́n ṣe ń bẹ̀ nígbà tó mo bá jẹ́ pé Yorùbá àṣà àti ṣe nìkan ló gbé sórí báwo ló ṣe fẹ́ balance méjèèjì pẹ̀lú country mi tí ò kì í tí wọ́n ti mọ̀ kọ́kọ́ nípa Yorùbá àbí àṣà àbí èdè wọn. ẹ jẹ́ kí n fòwe dá yín lóhùn wọ́n ní báyìí láyé ń ṣe ń lè wà èèwọ̀ bòmí ni tí bá wà ní ilẹ̀ Yorùbá mo mọ̀ pé báyìí ni màá ṣe wò wá tí bá ní àǹfààní láti lọ sí òkè òkun tí ẹ sọ yẹn ìwà wọn ni màá bá wọn wù mi ò ní gbé ìwà Yorùbá lọ wù ní ọ̀hún ìdí dẹ̀ ni pé ìwà wọn kí ni wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ ó ní màá bá wọn fẹ́ nǹkan tí wọ́n fẹ́ ó ní mi ò ní bá wọn fẹ́
why tó fi wá jẹ́ pé àwọn tó ń wá láti òkè òkun àwọn òyìnbó ṣẹmọ káwọn náà ti ń kọ́ àṣà wa why tó fi jẹ́ pé táwọn bá wá bí ṣàmá enforce lé wọn lórí pé wọ́n gbọ́dọ̀ kúnlẹ̀ wọ́n gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ni wọn ò lè dọ̀bálẹ̀ torí kò ń ṣe wà wọn kò ń ṣe àṣà wọn so torí pé wọ́n wá kọ́ ìwà tiwa kò mí pé ká wá enforce àwọn kankan lé wọn lórí ìyàtọ̀ wà ń bẹ̀ ṣóyé yín bí irú àwọn tó wà ní bíi Brazil kankan wọ́n máa ń ok kátẹ̀ máa lọ sí gbogbo ẹ̀ kí lè tẹ̀ rí àǹfààní nínú èdè wa àti àṣà wa wáyé tó fi jẹ́ pé àwọn tó ti lọ bí àwọn tí òwò ẹrú ti kó lẹ́rù nǹkan kan wáyé tó ṣe ń trace root wọn padà because wọ́n mọ̀ pé òótọ́ wà ní àṣà yìí ìwà pẹ̀lẹ́ wà ní àṣà yìí in fact oríire wà ní àṣà yìí lọ́ fi ń padà náà bọ́dẹ̀ yẹn ń padà wọ́n dẹ̀ ń róòtọ́ inú wọn dẹ̀ ń dùn so a lè yọ kò sí báyìí fẹ́ ṣe àbá sọ̀rọ̀ yìí láti àárọ̀ di ọ̀la àṣà wa ni àṣà wa máa jẹ́ àdẹ̀gbọ́dọ̀ kún lé ní. ṣe mọ̀ pé tí ẹlòmíì bá sọ English lẹ́gbẹ̀ẹ́ èèyàn máa wò pé wow ẹ wo bí English ṣe wà fluent lẹ́nu tí ẹlòmíì bá wùwà kan tó yẹ pé oh my behaviour is not from Nigeria from outside the country wọ́n máa wò pé ṣọmọ ló wà báyìí ikọ́ tó mú àwọn òyìnbó yẹn náà wò pé these people are kneeling down I also want to do it vice versa ni. Okay. The way báwa ṣe ń ṣe ló mú wọn wò pé wow I love this culture I love this thing likewise nǹkan tí àwọn wò pé oh I don't like it so you understand pé okay standing up and greeting àwọn wò pé is a normal thing òun làwa wò pé nǹkan yìí ni mo like so even pé wọ́n bí mi nílẹ̀ yìí tó bá wù mí tí mo wò pé okay ìwà àwọn Korean mo fẹ́ aṣáájú àwọn èèyàn aṣáájú àwọn ọmọ Yorùbá mi tí wọ́n ti ń sọ Korean ní sí pé ó ní ìwé báyìí wọ́n ní ìwé báyìí tó yẹ pé tó bá ti ń ra Korean film báyìí wọ́n á máa kọ́lẹ̀ ni láì dé embassy rí o wọ́n ṣàwọn máa kọ́lẹ̀ wọ́n á máa fi kíní okay let's now look at it why tó fi jẹ́ pé àwọn Nollywood wọ́n ti mix Yoruba and English pọ̀ Funke said something she said when she did her Jennifer when she went to South Africa people did not know her because they were like who is this person she said it was because she did her first serial in pure Yoruba but when she wants to do Return of Jennifer she mixed it because àwọn tó jẹ́ abroad wọ́n mú tí wọ́n wò pé okay I can relate with what this person is saying but if all you say gbogbo kan tó yọ̀ bá sọ Yorùbá ni if you travel out how did you want to relate with the person if àṣà lẹ́gbẹ́ sórí pé a fẹ́ máa kúnlẹ̀ ẹ wá rí òyìnbó ẹ wá ń kúnlẹ̀ I come up with what's wrong with this person so why are Nollywood not just focusing on okay Yoruba film la fẹ́ máa ṣe why are they mixing it because they know what we see their culture that we see ó là ń kó jẹ likewise èdè Yorùbá táwa náà sọ ló ń kó jẹ ni wọ́n fi wò pé oh I want to do this stuff ṣé you understand so kò kí ṣe pé bí àwọn kọ̀ wò pé this is special let me also do it likewise standing up and greeting my parents kọ̀ wò pé oh I also want to adapt to this thing. You see in this life for you to grow you have to be dynamic dynamism lè yọ kúrò nínú growth of life and tí Fúnkẹ́ tẹ̀ ń sọ Fúnkẹ́ ó try láti switch iṣẹ́ torí kò ń ṣe pé torí pé Yorùbá ò dáa torí ó ti ní audience Yorùbá already so ó wà wọ́n pé mo fẹ́ grow sí then èdè tí mò ń sọ yìí kò ń ṣe gbogbo èèyàn ló gbọ́ wait torí pé wá switch yẹn àbí ó ń try láti code mix kò mean pé ó ta àṣà ẹnu àbí èdè ẹnu ó fẹ́ gain audience mi láwọn èdè mi ní ìlú mi so big growth ẹ̀ máa wọlé nìyẹn you understand we have great people in Yoruba land the likes of Oni of Ife bàbá jáde dáadáa in fact tó bá ń sọ òyìnbó inú yà máa dùn bí kẹ́ máa kọ sílẹ̀ kẹ́ máa lanu ìyẹn ò wá mí pé ẹni sùúrù you are not getting my point bàbá gbọ́ àṣà àti ìṣe débi pé tí wọ́n bá ń sọ òyìnbó lẹ́nu ní mọ̀ pé Yorùbá ni wọ́n because wọ́n so fluent débi pé ó fẹ́ dà pé nínú bóyá àkọọ́lẹ̀ ní kí n pè mí rò bóyá wọ́n lè gbé nígbà tí wọ́n fẹ́ joyè ó fẹ́ dà pé abroad ni wọ́n ti mú ọ wá tó bá ń kẹ́ni tí ò mọ̀ pa àṣà ni àwọn pé kí ni wọ́n pè wọ́n fún rubbish nìyà but ó ń pé ó wò pé opportunity lélẹ̀ fún òun láti gbé àṣà ìdílé bàbá òun ga
ló ṣe wálé kò wá tìtorí pé ó pẹ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì kó wá máa hùwà wèrè ní ìbàyí so ìwà wọn ló wù fún Ọlọ́run ìgbà tó dẹ̀ dé Yorùbá bí ìwà wa náà ló ń wù so kò sí màdàrú nínú nǹkan tá à ń sọ yìí. ẹ̀sùn kankan nísìn ẹni ó wù wọ́n right what is ó wù wọ́n in English choice. Okay. Ó wù wọ́n like choice mi ni pé okay I want to come and do this thing tí president tó bá fẹ́ give speech kò ṣe dúró lórí Yorùbá nìkan because Yoruba is not the only person. That's where you are not. That's where you are getting. So that's why I'm saying that you cannot just say Yoruba. You have to mix it. President ò lè sọ Yorùbá torí pé kò ń ṣe president Yorùbá nìkan. Ṣebí English ló sọ. Then kí ni general language wa ní Nigeria? That's what I'm saying that you cannot just say kí ọmọ kọ̀ gbọ́ Yorùbá or àṣà wa nìkan kò possible. Àti English àti Yoruba is just like okay. Ilẹ̀ Yorùbá ló wà ṣáà máa sọ but English is a global language. Global ni mo gbà nínú argument mi ò sọ pé mo gbọ́dọ̀ gbọ́ èdè Gẹ̀ẹ́sì èdè Gẹ̀ẹ́sì ó níbi tó ti ń ṣiṣẹ́ èdè Yorùbá ó níbi irọ́ everywhere kọ́ in fact àwọn ìlú kan wà tó yẹ pé wọn ò sọ English ó yá bí irú àwọn French àwọn most French speaking countries wọn ò like English wọn sọ in fact ẹ̀yin tẹ́ bá travel lọ bẹ̀ lẹ máa sọ òyìnbó sí wọn wá dẹ̀ máa tẹ̀ yẹn in fact mo ní ara mi ní example yẹn nígbà tí first time tí máa travel lọ sí Benin mo sọnù ẹ má rẹ́rìn o mo sọnù so mo yẹ sọnù mo ń try láti communicate pẹ̀lú lady kan tí mo kọ́ rí. báwo lẹ ṣe sọnù yẹn náà. Long story nìyẹn ẹ má ẹ̀ka wọn níbẹ̀ so mo wá rí lady kan mo wá try láti communicate pẹ̀lú ẹ̀ hey how are you bó ṣe gbọ́ how are you tí mi ò sọ French ó rubbish mi ni because wọ́n fi yé wa pé come French làwọn sọ ń bí English bóyá jẹ́ global language tó kò ń ṣe gbogbo ìlú ló ń sọ ó ti yé yín ẹ try láti understand yẹn kí wọ́n padà sórí argument wa gan àǹfààní Gẹ̀ẹ́sì àti àǹfààní Yorùbá tọ́mọ bá fail láti máa sọ Yorùbá àbí láti gbọ́ èdè ọmọ àṣà ẹ̀ ó ṣetán mo fẹ́ lè sọ pé ó ṣetán láti parun. ẹ ṣé gidi gan nínú ọ̀rọ̀ tẹ́ sọ mo fẹ́ sàn ọkọ níbẹ̀ ìjẹ́ kìtẹ̀ ló máa wá yàtọ̀ gan tó yẹ pé nígbà tá a wà ní secondary school tó jẹ́ wípé Yorùbá ló tiẹ̀ fi wá ń kọ́ wa teacher wa tó bá fẹ́ kọ́ wa ní mathematics tó jẹ́ wípé Yorùbá ló fi ń kọ́ wa ní gbogbo ẹ̀ tó fẹ́ kọ́ wa ní biology tó jẹ́ pé Yorùbá ló fi ń kọ́ wa tí kì í ṣe èdè Gẹ̀ẹ́sì tó bá fẹ́ kọ́ wa ní chemistry English tó jẹ́ pé Yorùbá ló fi ń kọ́ wa ẹjọ́ kí tẹ̀lé ò bóyá ó máa ṣe ìyàtọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. In fact àwọn èèyàn mo fẹ́ lè sọ pé gbogbo èèyàn ni ò bá mọ àǹfààní táwọn subject ẹ jẹ́ tó máa ń kéde wa ni wọ́n fi kọ́ wa ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí most àwọn Yorùbá content tí ẹ rí online wọ́n ti ń fi èdè Yorùbá fi máa kọ́ biology online wọ́n ti ń fi èdè Yorùbá fi máa kọ́ chemistry mi ò belong sí science class nígbà tí mo wà secondary school but pẹ̀lú èdè Yorùbá tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn èmi gangan mo lè catch up pẹ̀lú àwọn kankan tí wọ́n kọ́ ṣó ti yé yín ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé èdè wa ó yọ náà Ọlọ́run ò gọ̀ náà tó fi ní ká máa sọ Yorùbá yín báyìí Ọlọ́run ò gọ̀ tó fi ní kí èdè oníkálukú kó wà ó ti yé yín so ká bá lè mọ kókó nǹkan tó wà nínú èdè Yorùbá tó wáyé pé èdè Yorùbá ni wọ́n fi ń kọ́ wa níṣẹ́ ni in fact gbogbo ara máa fẹ́ mọ̀wé mo sọ ó fẹ́ dà pé àfijọ́ ń ṣe àpèjúwe rí mo sọ pé nígbà tí mo wà ní secondary school nígbà èdè Yorùbá ni mo like jù kò dẹ̀ sí nǹkan mi tó yẹ kí n like ni pé ó easy fún mi láti resonate pẹ̀lú nǹkan tí tíṣà ń kọ́ wa tíṣà yẹn tó wá jẹ́ ẹni tó máa ń ṣe àwàdà dáadáa ó ti yé yín èdè course mi àbí subject mi tí mo tún like ní account kí ló tún mi like ni pé ìyá yẹn Yorùbá ló máa ń lò jù ṣó ti yé yín kò túmọ̀ sí pé mi ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì mo lè máa sọ bí Yorùbá ṣó ti yé yín but tí àwọn teachers wa tí wọ́n bá ń lo tí wọ́n bá lè adopt ní òkè jẹ́ ká máa lo style Yorùbá láti máa fi ó máa yá àwọn student lọ́pọ̀lọpọ̀. Sista Oreọ̀fẹ́ kí lẹ́yìn rí sọ sí tó yẹ pé tó bá jẹ́ pé
èdè Yorùbá ló fi ń kọ́ wa nígbà tá wà secondary school nígbà tẹ́ wà secondary school tó bá jẹ́ pé èdè Yorùbá ló fi ń kọ́ yín ní gbogbo iṣẹ́ yẹn ǹjẹ́ kílẹ̀ ò bóyá ó máa jẹ́ yàtọ̀ ní ìsinyìí. Mo gbà pé tó bá yẹ pé wọ́n fi Yorùbá kọ́ wa a máa mọ̀ bọ̀ àwọn tó bá wá jẹ́ Igbo àti Hausa tó bá wà ní class báwo lẹ́yìn fẹ́ catch up. ó fẹ́ dà ń gbé tí travel púpọ̀ mo fẹ́ lè sọ pé Yorùbá ń bíbà ẹ̀ Latin láàkíní ẹ̀ púpọ̀ náà àwọn ilẹ̀ Igbo ilẹ̀ Hausa èdè wọn ló máa ń lò. mo mọ̀ but nínú kíláàsì rẹ̀ tí Igbo àti Hausa tó bá wà ní kíláàsì wọn tí tíṣà sọ pé ẹ̀dọ̀ rèé o ìfun rèé o báwo ni Hausa tí ò mọ̀ túmọ̀ ẹ̀dọ̀ tí ò mọ̀ túmọ̀ ìfun àbí Igbo tí ò mọ̀ túmọ̀ ẹ̀ báwo ló fẹ́ catch up. no kò possible kí òun náà ni mo fẹ́ dáhùn kò possible kí ẹni tó jẹ́ Yorùbá tó jẹ́ teacher kó lọ máa fi èdè Yorùbá kọ́ Hausa torí wọn ò gbọ́ Yorùbá gbogbo ètò mo ṣì ń bọ̀ ń bẹ̀. question tẹ́ béèrè ẹni pé tí ó bá jẹ́ wípé. nílẹ̀ Yorùbá nìyẹn. inú kíláàsì ilẹ̀ Yorùbá yẹn náà Igbo wà bẹ́ẹ̀ Hausa wà bẹ́ẹ̀ bó ni ó ṣe mọ̀ wí. bọ̀ gbogbo alámọ̀ yìí pé púpọ̀ náà àwọn tó wà nílẹ̀ Yorùbá náà Yorùbá ni wọ́n tí Igbo bá wà ẹ máa gbọ́ tí Igbo bá wà no mi ò wà bias irọ́ tí Igbo bá wà ń bẹ̀ no ní oya tí Igbo bá wà ń bẹ̀ tí ò bá gbọ́ omi ìgbọ́n ṣe mú dé kò sí bí o ṣe ní gbọ́ Yorùbá. tí Yorùbá bá wà bẹ́ẹ̀ kó lè jẹ́ pé ilẹ̀ Yorùbá gan lọ́ọ́ bí sí. òun náà mo sọ pé tí ò bá gbọ́ Yorùbá wọ́n ṣẹ̀ mú dé ni. Igbo mi ò gbọ́ Yorùbá. kò possible. ó possible. irọ́ ni. irọ́ ni kò sí Igbo mi ò gbọ́ Yorùbá. Yíbò tí ò bá gbọ́ Yorùbá. ó possible. wọ́n ní lẹ́yìn ilé wa wọ́n gbọ́ wá kí n pa ẹ́. wọ́n wá ọmọ wọn ẹ̀sẹ̀ dé láti mi sọ pé ẹ̀sẹ̀ dé o nísìnyí wọ́n ti ń lo bóyá bíi it's not probably like 2-3 years ẹ̀sìn ṣé you understand. Public school làwọn ọmọ yẹn kọ́kọ́ lọ tí wọ́n dé sí Ìbàdàn yes public school làwọn ọmọ wọn kọ́kọ́ lọ Edo State. kò ń ṣe Igbo. 2 or 3 years. Public school làwọn ọmọ kọ́kọ́ lọ but àwọn ọmọ yẹn máa ní I don't used to hear what my teacher is teaching us. wọ́n ní láti kó àwọn ọmọ yẹn lọ private school. So imagine pé irú situation tó ṣẹlẹ̀ sáwọn ènìyàn bí abíyá wá níbi 3-4-5 families tó wà bẹ́ẹ̀ báwo làwọn ọmọ yẹn ṣe fẹ́ catch up. nísìnyí ṣe mọ̀ pé ní church ń sìn ẹ mọ̀ pé church mo Igbo Hausa kìíní kan church gan wọ́n ti ń wá interpreter tó máa interpret ní English so that everybody will understand. nǹkan tó ń pè ní pé wọ́n balance nǹkan nìyẹn kò dẹ̀ ṣẹ́ṣẹ̀ inú ẹ̀ wọ́n ti rí pé against Yorùbá mi ò wà against the people wọ́n ti ẹ máa gbọ́. what if we have older culture other tribe how would you balance it. then tí other culture àbí other tribe bá wà a máa balance ẹ fún irú àpẹẹrẹ tẹ sọ́nsìn pé most àwọn churches yẹn tí wọ́n ti ń sọ Yorùbá wọ́n lo interpreter àwọn náà gbọ́n náà wọ́n rí pé àwọn tó wà nígbà kan ṣe Yorùbá nìkan so a ní láti interpret nǹkan tá à ń sọ so that wọ́n á lè gbọ́ ìyẹn nǹkan tèmi wá ń sọ argument mi lórí kinní yóò ju pé èèyàn lè balance Yorùbá pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì torí méjì ló ní wúlò nǹkan tèmi ágìlè lórí ni ẹ mi ò ní kọ́ ọmọ má gbọ́ Gẹ̀ẹ́sì because mi ò lè expect pé ilẹ̀ Yorùbá nìkan ló máa kú sí ọmọ á travel across the world so ó dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹ̀yin lẹ get nǹkan tèmi ń sọ. mi ò sọ pé ò ní language tá à ń sọ ṣó ti yé yín mi ò. ọ̀tọ́ bá ní kọ́mọ́ máa sọ Yorùbá ìsìnkú ní personal benefit. no irọ́ ni ọmọ lè sọ Yorùbá kó dẹ̀ sọ Gẹ̀ẹ́sì ju pé kẹwàá sọ pé kọ́mọ́ máa sọ Yorùbá gangan rárá nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá kó má gbọ́ Yorùbá kó má sọ ilẹ̀ kó má hùwà bí ọmọ Yorùbá. ṣé mo pa àwọn school kan wà ní Nàìjíríà tí wọ́n kọ́ Yorùbá. yes seems like Concord ò ká ọmọ ní Yorùbá because wọ́n believe pé reason tí wọ́n believe pé ilé náà ti máa kọ́kọ́ kọ́ wọn ní Yorùbá yẹn. mélòó ló wá sọ Yorùbá lé. ìyẹn kù sọ wọn. nǹkan tá à ń sọ náà nìyẹn pé àwọn school mi wà pé French ni language wọn. reason tí wọ́n fi kọ́ ọmọ ní Yorùbá ní school ni wípé wọ́n believe pé ọmọ Yorùbá ni ó wà nílẹ̀ Yorùbá so nǹkan tá à ń sọ nìyẹn pé
kí ló dé tí àwọn òbí wọn ò ṣe máa sọ Yorùbá fún àwọn ọmọ nílé dáadáa. wọ́n ráwọn òbí náà fẹ́ bá àwọn jẹ́nsì fẹ́ bá wa mix olden days nìyẹn olden days nìyẹn nísìnyí ó dáa tí generation mi bá tún wà kó bá tún mú èdè mi wá tún máa try láti. ẹ̀dùn ránṣẹ́ wá fẹ́ jẹ́ kí èdè Yorùbá kó parun ni. yóò lè parun torí èmi kọ́ ni first person tó bá wà against ẹ̀ èmi dẹ̀ kọ́ ni last person tó bá wà against ẹ̀. So you are not proud to be a Yoruba girl. Mi ò kù sọ̀rọ̀ yìí o. Wait, you are not proud to be a Yoruba girl. Ó kù sọ̀rọ̀ yìí o, tẹ bá súnmọ́ ẹ̀ bẹ́ẹ̀. So you are not proud to be a Yoruba girl now. Àtàárọ̀ ní sèkí ni mo sọ. Kí wọ́n lè sọ ara nǹkan tá à ń sọ náà nìyẹn. Mi ò sọ pé ṣé ẹ mọ̀ pé Yorùbá dùn sọ? Ṣé gbogbo nǹkan tẹ̀ sọ yìí ṣé ẹ lè sọ ní Gẹ̀ẹ́sì fluently? No. In fact gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ perfect example lẹ jẹ́ because ó easy fún yín láti sọ Yorùbá ó easy fún yín láti sọ èdè Gẹ̀ẹ́sì tó bá no ẹ ṣáà ń sọ ó dẹ̀ ń yé wa tó wáyé pé wọn wá fi Yorùbá kọ́ yín irú argument tá à ń ní yẹ nílé ìdásí. ayọ̀ bá wọn tó gbọ́ English wọ́n lè bá wọn rà fọ́. mo lérò pé ẹ gbádùn ètò yìí ẹ̀yin olólùfẹ́ wa nǹkan tẹ́yin náà bá rí sọ sí ẹ bá wa kọ sínú comment section kẹ́dẹ̀ share fídíò yìí fún àwọn olólùfẹ́ yín orúkọ tèmi ò yí padà Àdùkẹ́ Adé ó dàbọ̀.